Màámi, tí ọkùnrin bá wá ìyá mi wá bí mo yẹ sọ fún yín, mo ní àjọ máa sórí bẹ́ẹ̀dì kan náà ni. Bí n bá sùn lẹ́lẹ̀, bí n bá jí, mo ń bọ̀ lórí bẹ́ẹ̀dì tó ló ti mọ́ mi lára. Bí ìyá mi bá wẹ̀ tán, tí mo fi pọ́ ọmọ ọdún 7, 8, 9, 10, 11, 12, ìyá mi máa ń yan sọ́lẹ̀ ìṣẹ́jú mi ni. Ọmọkùnrin kan wá wà, ó wá láìkì ìyá mi, ó nífẹ̀ẹ́ mi náà, ó sì wá fẹ́ ìyá mi. Nígbà tó fẹ́ ìyá mi, ọmọ 2 péré ni ìyá mi bí fún, tó fi ìyá mi sílẹ̀ pé kí ló dé? Àsánsan pé mi nìkan ni. Ìtí ìyá mi bá ń wẹ̀ lọ́wọ́, mo máa ń yọjú wò ìyá mi. Bí ìyá mi bá ń ṣe nǹkan lọ́wọ́, mo máa ń yọjú wò ìyá mi, débi pé mo ti ń fi ìyá mi máa jó sompi. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ àwọn kankan fún yín gbà kan. Ó ní ọjọ́ kan, mo sì kéré mi tí ìdàgbà púpọ̀. Ọmọkùnrin kan ni ó wẹ̀ ìyá mi wá, ọjọ́ ń date ara wọn. Ó ti níyàwó sílé, ó fẹ́ fẹ́ ìyàwó mi sí ìyàwó kejì ni. Tán bá ti ń bára wọn lájọṣepọ̀, gbogbo ẹ̀ pátápátá ni mo máa ń rí. Kò yé yín? Bó bá ti ń bá ìyá mi lájọṣepọ̀, ìgbà míì máa ti dìde kán kí máa jókòó sórí iṣẹ́ àkàn tó wà nínú yàrá ìyá mi. Ọmọkùnrin máa dúró, ìyá mi ní máa ṣe kó tó ń ṣe lọ. A ní ọmọ ẹ̀, a ní kò mọ nǹkan kan, ṣé lè mọ nǹkan kan ni? Ó wá di wípé gbogbo ọmọ àdúgbò ni mo practice nǹkan ọmọkùnrin mi lára wọn. Nígbà tí mo dàgbà yìí, àǹtí Ṣeun, kò sí obìnrin tó máa ń wù mí. Gbogbo obìnrin tí n bá ti rí tí ò bá ti jẹ́ ìyá mi kò wù mí. Tí n bá dá wà nínú ilé tára mi bá dìde, tí n bá ti gbé picture ìyá mi báyìí, màmá imagine ọyàn ìyá mi tí mo ti rí, ìdí ìyá mi tí mo ti rí. Àǹtí Ṣeun, màá bára mi ṣeré tí màá jẹ́ dà. Mo lè wà lórí obìnrin kára mi má dìde bó ṣe yẹ kó dìde mọ́. Tí n bá ti gbẹ́wọ̀n ìyá mi sójú obìnrin, ara mi kì í dìde. Mo wá pàdé ọmọbìnrin kan. Ọmọbìnrin bẹ́ẹ̀ ni pé kí èèyàn rí èèyàn torí mo dá lọ́kùnrin. Òun ló ṣe sí mi fún wa lára ẹ̀. Bí ọ̀rẹ́ mi láti bẹ̀rẹ̀ sí fẹ́ra wa. Ọjọ́ tó kọ́ wá lé mi, àjọ wà, àjọ ń bára wa, àjọ kiss ara wa, àjọ ṣe gbogbo ẹ̀. Ó gbé nǹkan ọmọkùnrin mi jáde, ó bẹ̀rẹ̀ sí mú tipátipá, mo ṣáà ṣe ẹ̀kan tí mo ṣe. Ẹ̀mù àti fẹ́ra wa, tí bá ti wá bẹ̀ báyìí, kò ń yá mi lára. Picture ìyá mi ló wà nígbèrí mi. Bẹ́ẹ̀ sì ni kò sí ogun kankan, kò sí dààmú kankan. Ara ìyá mi ni mo kọ́kọ́ mọ̀ láyé mi pé ọkùnrin rí òwò obìnrin, ìwò ìyá mi mo kọ́kọ́ rí. Obìnrin wá fi ìwò obìnrin, ọkùnrin fi ìwò obìnrin máa dìde ara ìyá mi ni. Fi pé mo máa kọ́kọ́ dà láyé mi níbi ọmọ ọdún kékeré tí mo wà, ara ìyá mi ni. Ìyá mi ni. Gbogbo nǹkan wọ̀nyí ló fà á tó fi jẹ́ wípé kò sóbìnrin tó máa ń wù mí mọ́. Àfi bóyá tí n bá rárúgbó tó dàgbà tó tó bí èjì ìyá mi, tó jù mí lọ dáadáa bí ìyá mi ṣe jù mí lọ, mo tún lè ṣe. Ó dẹ̀ ní àgbàlagbà kan tí mò ń fẹ́ ń gbà kan. Tí bóyá mo máa lọ ra nǹkan lọ́wọ́ wọn náà ni, bí kí n ra nǹkan lọ́wọ́ èèyàn, kí èèyàn ṣe nǹkan, àti ibẹ̀ lọ wọ́n mi yẹn ti like mi. Àti ibẹ̀ lọ mọ wọn kọ̀ọ̀kan sí wọn ni pé pé mo dẹ̀ like yín o, pé tẹ́wà ní pé mo kéré o like àwọn bí ti báwo, kájọ máa, tẹ́wà ní sọ pé mo kéré, bíbà tí ìyá ìṣe bẹ̀rẹ̀ sí ṣe nǹkan papọ̀ nìyẹn. Àǹtí Ṣeun, bẹ̀rẹ̀ sí bára lájọṣepọ̀ nìyẹn o. Bẹ́ẹ̀ ṣe ń wò mí lẹ́yìn àgbàlagbà tó ti dàgbà, tí bá wọn lájọṣepọ̀, a máa dẹ̀ pé bí mummy mi ni wọ́n wà ń bẹ̀. Pé bí obìnrin mi, mo bá lájọṣepọ̀, ara mi ò ní dìde. Arákùnrin wa tó wá sọ̀rọ̀ kan tó wá dẹ́rù bà mí. Ó ní òun tí bá wọn lájọṣepọ̀, ó ní níjọ́ kan tó pé
ó ṣe òun pé kóun sọ fún mọ́mí òun pé kọ́ báyìí lóun fèsì ó ní ẹ̀bà òun mọ̀ ìyá òun ó lè torí ẹ̀ ìyá òun lè torí ẹ̀ ṣe nǹkan burúkú fún rẹ̀ ó ní torí pé ìyá òun nífẹ̀ẹ́ òun gan gidi gan ju àwọn àbúrò tó padà wá bí lẹ́yìn òun lọ ìgbà tó ń dẹ̀ mọ̀ tó ń mọ bàbá òun tó ń kà bàbá ẹ̀ lélẹ́yìn òun ti dàgbà ó dẹ̀ òun jáde secondary school òun fẹ́ wá institution ló mọ dádì òun àti sọ pé tó ń bá gbọ́ àwọn ọ̀gá dádì òun ṣe fún mọ́mí òun ó máa ń bí òun nínú gan kò jẹ́ kóun láìkí dádì òun ó lóun ti láìkí mọ́mí òun jù ó lágbàlagbà tóun fẹ́ ìgbà tó ọmọ ẹ̀ mọ̀ torí ọmọ ẹ̀ mọ̀ ọmọ náà ń gbébẹ̀ tó ọmọ ẹ̀ mọ̀ pé òun àti àwọn ọjọ́ nìkan àpò lọmọ ẹ̀ wá bá òun wípé ṣé báwọn ló ṣe máa rí kí òun dé kóun bá òun lórí ìyá ẹ̀ orí ìyá òun tó dárúkọ báyìí òun ò lè tèkì ẹ̀ ní tẹ́ fi jáwọ́ kó wọn lọ́kùnrin kan pẹ̀lú ìyá òun ọkùnrin kan pẹ̀lú ìyá òun ọkùnrin yẹn rógo ó ní kí n jọ kí nìkan tóun máa ṣe sí i ara òun kì í le sóbìnrin kankan tóun ò bá lo picture ìyá òun sójú obìnrin nǹkan ọmọkùnrin òun tóun bá ti di picture ìyá òun àbára òun ṣeré tóun bá ti di picture ìyá òun pé ìyá òun ló wà mẹ́ra yìí ó máa imagine di ìyá òun tóun máa ń rí gbogbo ìgbà ó máa imagine ọyàn wọn tóun máa ń rí gbogbo ìgbà ó ní kẹ́ jọ ó ní kẹ́ gbà nímọ̀ràn kí lòun fẹ́ ṣe òun ò bá ìyá òun lájọṣepọ̀ rí o ìyá òun náà ò dẹ̀ bọ́ fún pé àwọn gbé nǹkan ọmọkùnrin sẹ́nu nílé àgbọ̀ bóun lájọṣepọ̀ rí o ó ní àmọ́ òun ti gbogbo nǹkan tó wà lọ́kàn òun rò bóun lè fẹ́ obìnrin kan kóun wá nífẹ̀ẹ́ tó bóun ṣe nífẹ̀ẹ́ ìyá òun nífẹ̀ẹ́ ìyá òun gan ó ní kẹ́ advice òun kí ni kóun ṣe ẹ ṣe mo dúpẹ́ my crush tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìtàn yẹn tó lágbára ni ẹ jọ̀ọ́ ẹ má bá wa wò dáadáa kẹ́dẹ̀ máa ṣí ẹ̀ kẹ́dẹ̀ máa ṣe kí ni kẹ́ máa save ẹ̀ kẹ́ máa fi kẹ́ máa káwọn èèyàn mọ̀ pé péèjì kan wà tó ń pè ní Ògbẹ̀nìtàn TV February 1st birthday mi o February 1st òní birthday mi